àṣírí ohun tó ṣẹlẹ̀ nípa ọmọ tí wọ́n pa nílùú ìbàdàn náà ni Saheed Ire ti dá sí o. Ó ti tú àwọn àṣírí kan, ó ti sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára nípa ẹ̀ o. Ó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n wo fọ́nrán nǹkan tó ṣẹlẹ̀, ó sì fi àwọn nǹkan kan hàn wọ́n lórí bí ó ṣe di pé àwọn ọlọ́pàá pé wọ́n pa ọmọ náà. Báwo ló ṣe jẹ́ gangan? Kí ni Saheed Ire wá sọ nípa bàbá ọmọ yìí tí wọ́n rí inú fọ́nrán tó wàwàkuwà tó fi di pé wọ́n tiẹ̀ ní ṣe ló kọlu oríṣiríṣi àwọn nǹkan kó tó di pé wọ́n yìnbọn fún mọ́tò ẹ̀ tí ìbọn náà sì ṣèṣe tó lọ bá ọmọ tí wọ́n ló fẹ́ lọ ṣe wáyẹ́ẹ̀kì. Ó mà ṣe o, ọlọ́run mà já rin àrífẹsẹ̀ sí o. Kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí? Saheed tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sílẹ̀ o lórí ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gan gbé. Kí ni ó sọ nípa ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ? Wo gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fọ́nrán yìí. Ṣe Saheed Ire tú ọ̀rọ̀ kalẹ̀ nínú fọ́nrán yìí, àfi kẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu ẹ̀. Ẹ̀yin lẹ pè mí kí n wá rojọ́ o. Ẹ̀yin àgbààgbà lẹ́dẹ̀ máa ń pòwe pé ẹjọ́ là ń kọ́ a kì í kọjá. Lórí ọ̀rọ̀ bàbá tí wọ́n pa, tí ìbọn ṣèṣì bá ọmọ rẹ̀ ní ìlú Ìbàdàn, ọmọ tó ń gbé lọ tó fẹ́ lọ ṣe WAEC ni mo fẹ́ sọ lé lórí o. Èmi ni mo dáná ọ̀rọ̀ lẹ̀ lánàá, mo dẹ̀ gbọ́ ìsì ẹ̀ dáadáa láti ìlú Ìbàdàn wá àti àwọn witnesses kọ̀ọ̀kan tí wọn ò dẹ̀ ṣàbòsí. Now, ǹjẹ́ mọ̀ pé bí èèyàn bá rìnrìn fúnra, ó ṣeé ṣe kẹ́rẹ̀ má tàbá irú ọmọ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ ká rò ó láàrin èmi àti tó bá jẹ́ páwa náà nìkan. Àfi k'Elédùmarè kó má jẹ́ kí gbogbo wa fojú sunkún ọmọ. Àmọ́ wọ́n ní wọ́n máa ń pe awo kan ní awo má dẹ́jà torí pé ó léwu. Tó bá ní kí ló ṣe, kí ló fẹ́ ṣe, tí bá ní ẹ̀ kí ló fẹ́ ṣe, ẹni tó ní kí ló fẹ́ ṣe, ẹni tó bá ní kí là ń ṣe hàn. Òun ló dífá fún nǹkan tó ṣẹlẹ̀ níjẹta yẹn. Kọ́lọ́n fọ̀run kẹ́ ọmọ yẹn, kọ́lọ́n bá wa tu bàbá náà lójú. Pọ́ìntì méjì ni mo fẹ́ mú wá nínú ọ̀rọ̀ yìí. Alákọ̀ọ́kọ́, incident yẹn òun lẹ̀ ń wò yìí. Ó yá, ẹ bá mi ká lọ. Bàbá ọmọ ló ń bọ̀ yẹn. The same bàbá ọmọ yẹn náà ni o, the same motto kẹ́tìrí. Nǹkan tó kó àwọn olóṣèlú ti rí ọ ni pé ẹrù bàbá ọmọ yẹn nìyẹn o. Mọ́tò tí wọ́n yìnbọn fún gangan. Ẹ ti rí mọ́tò yẹn gan ti already dá ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tó tó wá di pé ọlọ́pàá yẹn wá yìnbọn. Ọlọ́pàá yẹn ti yìnbọn. Bẹ́ẹ̀ ṣe máa rí mọ́ nìyẹn. Èèyàn kì í rìnrìn fúnra. Kí ló ń lé arákùnrin yìí bọ̀ tó fi di pé àwọn road safety wọ́n wá rí pé ọ̀nà tó gbà ò dáa, kò bójú mu tó. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá wá ṣẹlẹ̀ tó ti ráwọn road safety ó yẹ kí wọ́n dúró. Bàbá ọkọ mi, ẹ jọ̀ọ́, ọmọ yín ti late school ni, mo fẹ́ sáré, mo wò pé kí n gba awé yìí ni, ẹ jọ̀ọ́, ọmọ yín ti late, ọmọ yín náà ni, tó bá ṣoríire gbogbo wa náà lájọ kò, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi, mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa, ẹ má bínú sí mi. Road safety ò kí ń ṣẹran o, ọlọ́pàá wọn ò kí ń ṣe ajá o. Pátápátá ẹ̀wọ̀n á dìlé rẹ̀ ẹjọ́ rojọ́, and the end of it mo mọ̀ nǹkan tí ó gbẹ̀yìn ẹ̀. Ẹ má jẹ́ sọ ní public. Nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ báyìí nǹkan kékeré ni. Kíní kan èèyàn wa náà ni àlèbójú ẹ̀jẹ̀ kí ló wà nílẹ̀ báyìí. Gbogbo gbàgbé country ìlàjọ wà, gbogbo alájọ ń pàdé wọn náà. Ẹ fẹ́ mo rí traffic light tí mo ti já láyé mi bí mo ṣe wà, mi ń dúró fún traffic light ọlọ́run gan mọ́ normal. Àwọn tó yẹ kó bá ẹja wọ́n á tún súnmọ́ ẹ̀, wọ́n á tún béèrè pé ẹ̀ ṣáà fún wa ní nǹkan. Ó tán, kí là ń sọ? Ẹ wo èdè òní dì wá. Èṣù kò ní ṣe wá fẹ́ni tí ò bá fojú di èṣù, nítorí pé bàbá ẹni ni bàbá ẹni á máa jẹ́. Tó bá fún bàbá rẹ̀ lóúnjẹ, bàbá rẹ̀ ó bínú. Tó bá yẹ pé ọmọ Yorùbá ni wọ́n, mo kọ́ ẹ̀kọ́ méjì lára wọn tí mo fẹ́ sọ fún yín ní gbogbo ayé. Ọjọ́ mi èèyàn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni, máa ń sáré tó jẹ́ pé àwọn ọlọ́pàá yìí wọ́n dẹ̀ ti rí pé kí ló lè máa mọ́kùnrin yìí sáré burúkú bí eléyìí, kí ló lè máa ṣẹlẹ̀, kí ló lè wà nínú mọ́tò ẹ̀. Brother, tí ìbọn bá wà lọ́wọ́ ẹ̀mí tí ń bá lé ẹ tó bá sáré eré bí eléyìí náà, ẹ má yẹ ká parọ́ tanra wa. Ní country tá ti sọ pé yẹn kò sí service, kò sí kinní kan. Àwọn ọlọ́pàá yẹn wá defend àwọn road safety ni o. Ẹ wò dáadáa, àwọn ọlọ́pàá yẹn ọ̀nà tó yẹ kó ń gbà
làwọn ọlọ́pàá yẹn ṣẹ̀ṣẹ̀ ń gbàbọ̀ nígbà tó ń darí bọbẹ̀ tó ń gbá àwọn mọ́tò lọ. Ọlọ́pàá ṣẹ̀ torí kò yẹ kán yìnbọn. Mo mọ̀ pé èèyàn mi sì máa sọ pé ẹ̀ ṣó wá yẹ kọ́lọ́pàá wá yìnbọn ni. Ọlọ́pàá ṣẹ̀ láyè tiẹ̀, àmọ́ mánù tó náà ń wá justice yẹn àwọn náà ṣẹ̀ o, wọ́n ṣẹ̀ o, wọ́n ṣẹ̀ o, wọ́n ṣẹ̀ o. Ẹ má yẹ ká bọ́ sórí social media lákọ̀ tí máa sọ̀rọ̀ rádaràda nǹkan tí ò ṣojú wa. Ọlọ́run ló ní káwọn road safety ti ní fídíò lọ́wọ́ o, nǹkan tó kó wọn yọ nìyẹn. Ọlọ́pàá yẹn Ọlọ́run ló mọ nǹkan tí ìbá lọ face. Àwọn náà sharp, wọ́n smart, wọ́n ti ṣe fídíò pé torí a kì í mọ̀. Ìgbà tí mo rí fídíò yẹn èmi gan ò lè sọ̀rọ̀ mọ́. Mo ní èyí pọ̀, ẹ dákun tá a bá rìnà lójú pópó kò sẹ́ni tí ò lè ṣàṣe má ṣe. Àwọn road safety ò lè pa wá, ẹ jẹ́ ká dúró fún wọn. Àwọn ọlọ́pàá ò ní pátápátá ẹjọ́ ágìwò ẹjọ́ pariwo ibẹ̀ náà ni ó tán sí. Èdè ò ní dìwà ní ṣìṣe kò ní mú wa tọmọtọmọ. Bàbá yìí ẹ̀yin gan risk o, ẹ risk ẹ̀mí ọmọ yẹn o, ẹ ti risk ẹ̀mí ọmọ o. Ọlọ́run ló mọ condition kan tọmọ yẹn máa wà nínú mọ́tò nígbà tẹ́ ń wa rọ́ọ̀fù yẹn. It's like bígbà tó wá pé bí ẹ̀yin gan fún ara yẹn ẹjọ́ tèmi máa dá nìyẹn tí ò bá tẹ́ lọ́rùn kó lọ pokùnso. It's like bígbà tó wá pé ẹ̀yin gan ọmọ tó fẹ́ lọ ṣe wàhálà ẹ̀yin gan ti fẹ́ dá méjì ẹ̀mí ẹ̀ nínú mọ́tò yẹn already. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń gbá gbogbo nǹkan gbà ẹ wo fídíò yẹn náà kókun pa ẹni tó bá sọ pé mi sọ̀rọ̀ dáadáa. ẹ wo the same motor yẹn plate number tó sẹ́ndì sí mi lánàá, plate number tí wọ́n sẹ́ndì sí mi lánàá ló jẹ́ kí n mọ̀ pé torí nǹkan tá a gbọ́ lórí social media ni pé ẹni wọ́n lé ọmọ yahoo, báwọn ọlọ́pàá ń lé ọmọ yahoo, nǹkan tá a gbọ́ nìyẹn o. Ẹni ọlọ́pàá ń lé ọmọ yahoo wípé ìgbà tí wọ́n wá fẹ́ yìnbọn wá lọ bá ẹlòmíì, the same man tó yìnbọn sí mọ́tò ẹ̀ náà ni wọ́n ń lé o. Àwọn alábòsí ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó bá ti ń dọ̀rọ̀ rí social media. Irú èmi ò kí ń gbẹ̀bí Fálàrí àmọ́ bàbá ọmọ ìgbà tẹ́ mọ̀ pé Jackson ni ẹ fẹ́ máa warú mọ́tò bí eléyìí ẹ bá ti ṣayẹta fọ́mọ yín o, ẹ bá ti ṣayẹta fọ́mọ yín ẹ̀yin gangan ẹ̀yin ti lè jíra o bọ̀ ẹ bá ti jíra fọ́mọ yín torí èèyàn kì í fọmọ ẹ̀mí ọmọ ẹ̀ wéwu. Tẹ́ bá rántí July 1st 2021 tí àwọn DSS lọ àtàkì olóyè Sunday Igboho ńlé, ṣẹ́yìn ti gbàgbé ni pé olóyè Sunday Igboho ṣọwọ́lẹ̀ wọ́n kúrò nínú ilé ni wọ́n wá make statement kan pé táwọn bá ní káwọn retaliate wọ́n pa gbogbo ẹni tó wà nínú ilé yẹn. Correct, nǹkan tó ń pè ní akọgun nìyẹn mọ̀jàmọ̀sá làmú akíkanjú. Ẹ̀dẹ̀ gbọ́mọ yín sínú mọ́tò báyìí pé ìnùkọ́ lẹ́wà nínú mọ́tò tẹ́ warú nǹkan bí ilé bàbá ọmọ yẹn ẹ̀ bá free, but ẹ̀dẹ̀ gbé ọmọ yín sínú mọ́tò ń warú nǹkan bí ilé gbọ́mọ mi sínú mọ́tò warú kìíní láíláí. Mi ì lè risk ẹ̀mí ọmọ tí mo bí tí mo mọ̀ pé mi ni mo bí nǹkan mi ì lè risk ẹ̀mí ẹ̀ láíláí. Èlò ni road safety fẹ́ gbà, èlò làwọn ọlọ́pàá fẹ́ tọrọ lọ́wọ́ yín. Mánu yín yẹn risk ẹ̀mí ọmọ yín fún ara yín ni o. Ó clear, the case is clear now, the case is clear. Torí ọjọ́ mi ṣiṣẹ́ kò ní bá wa o. Máa yẹn wá sọ statement kan tó dùn mí tó bà mí lọ́kàn jẹ́. I can't really say it. For the past 7 years now, they are not abandoned them. It's only me that is taking. Nǹkan tó dùn mí nìyẹn. Ṣé ẹ mọ̀ program tá à ń bá lọ? Ṣé ẹ rántí program tá à ń bá lọ lórí ọ̀rọ̀ olóbìnrin olókùnrin dé? Ìmọ̀ àbádọ́nù ara wa, ìmọ̀ akọ́mọ sá lọ, ìmọ̀ àfọmọ́lẹ̀ fún kọ, ìmọ̀ ṣe gbá. Ẹja tá a bá ṣoṣo ra wa pọ̀ láti bẹ̀rẹ̀ pé a fẹ́ fẹ́ra wa. Ẹja máa fẹ́ra wa dọ́jọ́ alẹ́ náà. Òun Olódùmarè ṣe dá gbígbé ẹbọ, gbígbà ètùtù. Tí ta bá gbéra wa sílé tíra wọ̀ wa ò bá bára wa ṣèlérí nǹkan ṣe sí náà tá a dẹ̀ máa jọ pẹ́. Kò lọ fà náà. Ìyá ọmọ yìí sì ṣé ó jèrè ni àbó short. Ìyá tó fi ọmọ yìí lẹ̀ tó sá lọ kúrò nílé ọkọ ṣé ó jèrè ní báyìí sí àbó short. Ó di ọmọ ọkùnrin díndí ọmọkùnrin tó lè digun tó lè digba. A kì í ronú ọjọ́ iwájú ká tó ṣe nǹkan. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa gbọ́ wọ́n ní níta wùwà sọ́kọ yín abẹ́tàkẹ́ lọ stop ẹ̀ torí nígbà tẹ́ dẹnu kọra yín kò sẹ́ni tó bá yín dá sí o. Wọ́n rí páàrin yín gúnná fẹ́ dàbẹ̀rú o. Ẹ má gbàgbé pé dàbí mo ṣe dà ló pọ̀ jù nílé ayé. Olórí ire ló máa ń wó lórí ire kúra olórí burúkú àwọn ará wọn kúra ní especially màá tún wá sọ kí ní ilé ẹ̀kan sí ẹ̀yin ọkùnrin tó bá yẹ pé ẹ̀ ń déètì obìnrin níta ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ má gbà nǹkan sára láti lé ìyàwó yín sọnù. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ẹ̀ tí Saheed Ire ti tú kódà ó lóun fúnra ara òun gan pé àìmọye ìgbà ni òun máa ń kọjá traffic light tó sì jẹ́ wípé ó ní báwọn ṣe ń yanjú ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá pé ọ̀rọ̀ yìí ò le pé kí ló fà á tárákùnrin yẹn tó fi sá irú eré tó ń sá tó dé pé àwọn ọlọ́pàá ní láti gbé ìbọn jáde nítorí ẹ̀yin èèyàn wa ṣé bó ṣe rọ́rọ̀ yìí náà lẹ́yìn náà ṣe rí àbí ojú míì lẹ́yìn fi wò ó ṣé lábẹ́ bó ṣe lè kórí ṣó yẹ kó yìnbọn èyí gbogbo ìbéèrè yìí náà ni àwọn èèyàn ń béèrè ṣùgbọ́n Saheed Ire ó gba ọ̀nà bòmí yọ lórí ọ̀rọ̀ yìí kí lè ròyìn lórí ohun tó sọ nípa ọ̀rọ̀ ọmọ tí wọ́n ṣekú pa nílùú Ìbàdàn yìí
drop comment and remember to like, share, and follow us. Thanks for watching. I love you, WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu